Everybody should know why. I think I'm so right. I think I'm so right. We'll be meeting us. That's what I said for you. What the fuck is this to do? That is the news of the world. I think things happen for me. Like I want to go back to the paper. I'm not willing to go. I'm not willing to go. I'm not doing one time. I'm not willing to go. We'll do it later. Ojú lẹ́tọ̀ ẹ̀yẹ oṣù tó jalè láì ṣàyè láì já fọ́ọ̀mù òfófó ojú láàbù ẹ̀ sẹ́yìn òkú òkú mi òun ní ìbọn sọ ọba àṣàjà ìjọba náà. Ó ọ̀ṣọ́rọ́ kí ni oṣù mo tún jẹ́ tó èrè ní ìbàdókè ìwọ́lá ló dájọ́ já. Èyí ìbọn ọjọ́ ní ilé ayé láṣẹ máa ń yọ ògbó ògbódó kájọ. Bàbá ọkọ dé ìgbà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ó ti lọ bẹ́ẹ̀, àwọn aládìsọ̀rọ̀ àwọn alálòkè, àdúrà láwọn ẹsẹ̀ àlàbọ̀ tí wọ́n. Ọdún ẹ̀ ti ṣúgà kíẹ̀sì. Ó kíẹ̀ ọmọ bàjọ́ àgbẹ̀ ká ẹsẹ̀ gbẹ̀ ìkàkọ́ mọ́ lómi kàbá ká ẹjẹ́ ògúnlé lábàgàmì àlàbí. Ṣùgbọ́n ká gbé ká ẹsẹ̀ gbé ká ọmọ lọ fi ká bá ká ẹjẹ́ ojúmọ́ tó yẹ níkà wọ́n lè máa bínú ògúnlé lábàgàmì àlàbí òun lọ́wọ́ nípa ìsáyé nínú. Ọkọ̀ federal ni ọkọ̀ state wọ́n ti náírà. Bọ́sì ìtọ́jú náà ń rí ìyá àgbẹ̀ lọ lóní. Ojú ẹgbẹ́ mítà lẹ́gbẹ̀ẹ́ bá prophet. Ìgbà náà ìṣẹ́jú mọ́ni. Mo kí ẹ lọ́dún ìdúró owó inú aláfíà. Mo máa kí ẹ lọ́dún tó bàbá àti ní dáadáa ní rere. Àgbẹ̀kọ̀ kí wọ́n wọ́n gbé tọ̀. Empire and prosperity. Aláṣẹ Akíta Hotel. Ìgbà nínú inú mi dùn. Inú mi dùn squad. Gbogbo inú mi dùn lábàgàbà àti lọ́dún kí ẹ. Lórí àpamẹ́rẹ́ tó in advance. Every 11 látọ̀tọ̀ lórí oko wa. IBT yìí gbóngbè. Oṣèpépè àjàó. Ọ̀pọ̀pọ̀ lára mi ìgbóngbè. Olórí oko inú mi dùn.
gbogbo ọba mi kí àgbo débi kan òkúta akọ̀ọ̀nù kó pẹ́ láyé. wọ́n lọ́jọ́ bìkan láyé